báwo làwọn yẹn ṣe conceive òkú wọn a lè tó gbìyànjú lórí Islam lórí Sunnah pàápàá jùlọ lágbègbè tá a wà yìí ní ṣókí asọ̀lá ẹni. Alhamdulillah ìgbà tí news ikú wọn tó máa dé from testimony àwọn èèyàn tó jẹ́ pé mọ̀ pé àwa wà pẹ̀lú wọn ni but àwọn tó tiẹ̀ bá wa ní hospital náà ń jẹ́ kó yé wa pé ìkọ́nú àwọn àfáà ló sọ fún mi pé àbúrádà má sọ fún mi pé ó rí bẹ́ẹ̀ kàn sọ fún mi pé àmírù kan sí kìíní má sọ fún mi pé ó rí bẹ́ẹ̀ mo ní inna lillahi wa inna ilayhi raji'un different àwọn èèyàn bẹ́ẹ̀ ṣe wá rí nínú mosque tó jẹ́ ti àmírù tó ti ń ṣe ìbádà tó ti ń kírun lọ́jọ́ yẹn kí àwọn èèyàn tó kírun sọ̀rátù ìṣáì lọ́jọ́ yẹn lórí wípé ṣé ó rí bẹ́ẹ̀ ṣé kò rí bẹ́ẹ̀ wọ́n dílé irun lọ́jọ́ yẹn because bérò ṣe pọ̀ tán wò pé irọ́ kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ ẹni tí mo ẹlòmíràn testify pé ẹni tí mo rí ń sìn ẹni tí mo rí ń gbá ẹni tí mo rí àwo ẹni tí mo. Àmínú jẹ́ èèyàn kan tó jẹ́ pé bẹ́ẹ̀ ìgbà tó nínú ayé wọn tábàjọ jáde báyìí ó kéré jù wọ́n á rí pé àwọn du èèyàn mẹ́ta nù lára àwọn yẹn ló wá jẹ́ pé àwọn bàbá kan wà tó máa ń fún lówó every Friday bàbá yẹn ìgbà tó gbọ́ ikú Friday ló máa ń fún lówó but ìgbà tá a gbọ́ iwájú àwọn bàbá yẹn kọjá wọ́n sọ fún mi pé Abu Adam dúró jẹ́ kí n fún àwọn bàbá yìí lówó wọn lénìí ẹ̀tọ́ ìdásá wọ́n á fún àwọn bàbá yẹn lówó lọ́jọ́ yẹn so woman kan náà wà tó jẹ́ pé a gbé woman yẹn láti Etí Ọ̀sà a gbé wọn wá sí Lagos Island bí woman yẹn ṣe fẹ́ bọ́lẹ̀ wọ́n kawó wọ́n fún woman yẹn náà so àwọn bàbá yẹn ìgbà táwọn máa débí báyìí lálẹ́ ìkọ́nú bàbá yẹn àwọn ti kọ́kọ́ dákú síbi mosque wọn ní Glover lọ́hùn pé ìgbà tó gbọ́ pé ó kú òun pé ikú báwo bàbá kejì ló wá confirm wípé àfà mo rí ẹ̀yin méjèèjì àbí ìbẹ́yìn lẹ́jọ́ wà nú mọ́tò tán dẹ̀ bọ́lẹ̀ owó tó máa ń fún wọn Friday tán ní àjẹ́ ń fún wọn ní èní o wúmà ti bíyan Ọlọ́run ní kóhun kádàrà pé ó wà ní mosque owó tí àwọn àmírù wa fún ó yìí wà lọ́wọ́ ẹ̀bá ó wò pé kí ló dé kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta tí fẹ́ fi kún ni pé a ní sísítà kan ní UK sísítà yẹn ìgbà tóun máa pè mí alhamdulillah Ọlọ́run ló ní kí n lo ikmọ̀ pẹ̀lú sísítà yẹn kò ń ṣe fámílì o kò ń ṣe ó kàn já àwọn olólùfẹ́ ṣèkì ìgbà tí yẹn máa pè ó ní Abu Adam mo mọ̀ pé ẹnu yín ni máa ti gbóòtọ́ mo ń lọ sọ́nà ilé báyìí ni bó tiẹ̀ ti sọ pé òun lọ sọ́nà ilé yẹn mọ̀ pé ẹni tó máa ń drive ni ó ń drive ni ó wá ní pé ẹgbọ́ kí ló Sàmíù Àjàlá mo ní kí ló Sàmíù Àjàlá kò sí nǹkan kan tó ṣe wọ́n kò sí anything tó ṣe wọ́n that was around 7:30 mo ní kò sí nǹkan kan tó ṣe wọ́n ó ní bọ̀tọ̀ òun rí news kan ni ó ní ẹni yẹn ó dẹ̀ máa ń gbé lecture wọn gan pé mo ní kò sí nǹkan kan tó ṣe wọ́n pé kò sí problem later tó padà gbọ́ ni àbúrò ẹ̀ wá sọ fún mi pé thank God tí ẹ sọ fún sister mi pé lóòótọ́ ni Àmínú Kamaldeen Àjàlá kú ó ní ó possible kan lọ l'accident lọ́jọ́ because ìgbà tán padà sọ fún wọn pé Àmínú máa kú ó láwọn rọ́ mi lé wọn lórí ni wípé níbi tí ìfẹ́ yẹn dé bẹ́ẹ̀ testimony táwọn èèyàn padà ń sọ nípa wọn pé ìgbà tán gbọ́ pé kú yẹn tó pé wọ́n kú pé different things ló ń ṣẹlẹ̀ tó yẹ pé àwọn èèyàn tí ẹlòmíì máa ní pé tí ẹ má sọ fún mi pé ó rí bẹ́ẹ̀ mo fẹ́ gbọ́ ni mo jẹ́ fẹ́ gbọ́ mo fẹ́ ẹlòmíì ṣe pé òun ò fẹ́ wo Facebook òun ò fẹ́ wo anything òun ò fẹ́ rí Àmínú Àjàlá kó wá sọ pé ó kú so bí ọ̀rọ̀